Bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn fún rẹ̀ òfẹ́ àtàrí olórí ayé wa gba ọpẹ́ àti ìyìn fún ìjẹ́rìí wa láàyè rẹ̀ ní ọ̀tún gba ọpẹ́ àti ìyìn wípé ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ ó tún fi dá wa láre ọwá tó fi kó ọ wá síwájú rẹ̀ láti ṣúre fún wa
láti bùkún wa nínú ọ̀rọ̀ rẹ, nínú àdúrà àti nínú orin wa, láti ṣí ilẹ̀kùn oore tuntun mìíràn fún wa, àti láti mú wa wọnú ògo tuntun mìíràn lọ, láti mú wa wọnú májẹ̀mú tuntun mìíràn lọ, àti àwa tí a wà níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá aṣọ wípé ó ṣe gba ọgbẹ́ àti ìyìn ní gbogbo ọ̀nà. ayé orúkọ ológo fún gbogbo ìdè èyí tí wọ́n tún já ní ọ̀tun ní rere ní òwúrọ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa, nípasẹ̀ ọ̀rọ̀ rẹ, nípasẹ̀ ohùn rẹ tí ó mú wa gbọ́, àti nípa gbogbo àdúrà wa, àti nípa ohùn orin wa, àti nípa gbogbo ìre tí wọ́n tún ṣú fún wa aṣọ wípé ó ṣe gba ọgbẹ́ àti ìyìn. lẹ́ẹ̀kan sí à ń fẹ́ iná ẹ̀mí mímọ́ àti agbára àti ìdàpọ̀ mímọ́ àti farahàn rẹ ju tàwọn ọjọ́ tó ti kọjá, àwọn oṣù tó ti kọjá lọ, àwọn ọdún tó ti kọjá lọ, tó bẹ́ẹ̀ gẹ́ tí gbogbo ayé fi wá rèé tí mo fi mọ̀ pé lóòótọ́ àti lódodo lẹ́yìn rẹ kò tún sí ọlọ́run kankan mọ́, lẹ́yìn rẹ kò tún sí alágbára kankan. ìwọ àníwọ̀ nìkan ṣoṣo lọ́lọ́run àtàlágbára. bàbá ọ̀yá sọ̀kalẹ̀ yà fi dábìrà rẹ̀ nínú ayé wa, àní àtàwátàmí àtàwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wà fi dábìrà rẹ̀ nínú ayé nìkankan wa, títí láwọn sì mọ yìn ọ́ láàmú borúkọ rẹ̀ ga. àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. àtẹ̀síwájú ní ẹsẹ̀ bíbélì wa ìyẹn Sámúẹ́lì kejì orí ìkẹfà ẹsẹ̀ kẹfà dé ìkejìlá. mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. nígbà tí wọ́n sì dé ibi ìpakà Nákónì, Úsà sì na ọwọ́ rẹ̀ sí àpótí ẹ̀rí Ọlọ́run, ó sì dìímú nítorí tí màlúù kọsẹ̀. ìbínú Olúwa sì rú sí Úsà, Ọlọ́run sì pa níbẹ̀ nítorí ìṣìṣe rẹ̀. níbẹ̀ ni ó sì kú ní ẹ̀bá àpótí ẹ̀rí Ọlọ́run. inú Dáfídì sì bàjẹ́ nítorí tí Olúwa ké Úsà kúrò. ó sì pe orúkọ ibẹ̀ náà ní Pérésì Úsà títí di òní olónìí. Dáfídì sì bẹ̀rù Olúwa ní ìjọ náà, ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀ mí wá. Dáfídì kò sì fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa sọ́dọ̀ rẹ̀ sí ìlú Dáfídì, ṣùgbọ́n Dáfídì sì mú yà sí ilé Obedédómù ará Gátì. àpótí ẹ̀rí Olúwa sì gbé ní ilé Obedédómù ará Gátì ní oṣù mẹ́ta. Olúwa sì bùkún fún Obedédómù àti gbogbo ilé rẹ̀, a sì rò fún Dáfídì ọba pé Olúwa ti bùkún fún ilé Obedédómù àti gbogbo èyí tí ń ṣe tirẹ̀ nítorí àpótí ẹ̀rí Ọlọ́run. Dáfídì sì lọ, ó sì mú àpótí ẹ̀rí Ọlọ́run náà gbé gòkè láti ilé Obedédómù wá sí ìlú Dáfídì tòun ti ayọ̀. Amen. dáná a sọ fún wa nípa àwọn àṣìṣe, nípa gbígbé ìgbé ayé èyí tí ò ní àṣìṣe nínú, wípé àwọn àṣìṣe ìmọ̀ mú kí ènìyàn kí ó tẹ́ kó kábùkù kó sì sọnù níwájú Ọlọ́run. a sọ fún wa wípé ó ṣe pàtàkì láti mọ ṣohun gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti fẹ́ kí a ṣe, àti lọ́tọ̀ bá ti wu Ọlọ́run. má sì sọ wípé ọgbọ́n lójú ara rẹ, sórí Ọlọ́run tó ní mọ̀ fò ọmọdé tó fi ní kọ́ mọ̀ fò, Ọlọ́run tó ní mọ̀ rákòrò ọmọdé tó fi ní kọ́ mọ̀ sí kíni kọ́ mọ̀ rákòrò. a rí pé ní àná a sọ fún wa wípé nígbà tí wọ́n ń bọ̀ Úsà ó ṣe kíni ọlọ́fọwọ́ di àpótí ẹ̀rí mú, kò fọwọ́ di àpótí ẹ̀rí mú nítorí wípé ó wù láti fọwọ́ di àpótí ẹ̀rí mú, ṣùgbọ́n ó fọwọ́ di àpótí ẹ̀rí mú nítorí pé màlúù kọsẹ̀, kò sì fẹ́ kí àpótí ẹ̀rí kó rí bọ́. èèyàn sọ fún wa wípé kò sẹ́ni kankan tó wà tó lè ran tani lọ́wọ́, kò sẹ́ni kankan tó wà tó lè ran Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ni máa ràn yàn lọ́wọ́.
kò sí ẹnìkan tó wà tó lè sọ pé òun ó gbìjà Ọlọ́run ni máa ń gbìjà ènìyàn. Àbí ká sọ wípé Ọlọ́run nídìí ìrànlọ́wọ́ ènìyàn ṣùgbọ́n ẹnìkan kò lè gbìjà Ọlọ́run. Èyí tó túmọ̀ sí wípé ènìyàn lè ran Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n èèyàn ò lè gbìjà Ọlọ́run. Lọ́nà wo a rí wípé kí ni lábẹ́ bó ti wù kó rí ènìyàn náà l'Ọlọ́run lò láti máa fi kéde ìrìn rere, ènìyàn l'Ọlọ́run lò láti máa fi jẹ́ kí láti máa fi òtítọ́ àti òdodo àti ìfẹ́ rẹ̀ hàn àwọn ènìyàn. Ètò túmọ̀ sí wípé kí ni èèyàn sì ń ran Ọlọ́run lọ́wọ́ torí pé Ọlọ́run nílò ènìyàn láti mọ̀ sí. Ṣùgbọ́n láti gbìjà Ọlọ́run kò sí lọ́wọ́ tani o, lọ́wọ́ ènìyàn kankan. Ẹnìkan kò lè gbìjà Ọlọ́run nítorí pé Ọlọ́run ni àyíká ń pè ní arógun gbógun mi, arógun mọ́ sojo, bẹ́ẹ̀ sì pé ẹ̀rù jẹjẹ kankan Fáráò, kìnìún ẹ̀yà Júdà, alápálá, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, jagunjagun ni orúkọ tí a ṣe kíni o tí a ń pè. So ogun kan ò lè dìde kẹ́nìkan wá sọ wípé òun fẹ́ gbìjà Ọlọ́run ló lè gbìjà ènìyàn níwájú ogun. Hosea òun fẹ́ dìde fún ìgbéníjà Ọlọ́run wípé kí Ọlọ́run mọ́ ṣubú níwọ̀n bá tó jẹ́ pé kò ṣeéṣe fún Ọlọ́run láti ṣe kíni o láti ṣubú. Kí ló ń tó ṣẹlẹ̀ sí Ọlọ́run bínú ó sì lu Hosea pa. Ṣùgbọ́n ṣé nítorí pé Hosea fẹ́ di àpótí ẹ̀rí mú pé kọ́ bá ṣubú ni ló fi lù pa? No. Lóòótọ́ àpótí ẹ̀rí ló fẹ́ dì mú tó fi lù pa, ṣùgbọ́n kì í tún ṣe nítorí àpótí náà ní kíni, ṣùgbọ́n nítorí wípé kíni Ọlọ́run ní ète kan àti ìdí kan àti ohun kan tó fẹ́ fàyọ tó ṣe pàtàkì tó sì ṣe iyebíye. Ó jẹ́ ọ̀kan lára àwọn ìdí gbòógì gangan tọ́lọ́run fi ṣe kíni o tó fi lu Hosea pa. Number one, Ọlọ́run mọ́ fẹ́ kó yí ènìyàn wípé ohun tóun bá fẹ́ lòun fẹ́, kì í ṣe téèyàn bá fẹ́. Ó lè ṣe téèyàn bá fẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ti ara rẹ ni, ṣùgbọ́n tó bá jẹ́ nípa ti òun, gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kọ́kọ́ mọ̀ béèrè ní ọwọ́ òun ti kára rẹ̀ náà kó tó rí pé ó ṣe kíni o, kó tó rí pé ó ṣe. Dávìdì kò béèrè lọ́wọ́ Ọlọ́run bí ṣe máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run tó bá ti fẹ́ ṣe ohunkóhun kan àbí tó fẹ́ gbé ìgbésẹ̀ kan kó tó rí pé yóò gbé àpótí sórí mọ̀lú láti mọ rù káàkiri nírètí wípé òun ti wò wípé nǹkan tó dára ni. Gbọ́ mi, mo máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń rí pé ó dára. Èmi gẹ́gẹ́ fún ara mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo máa ń rí wípé kíní nǹkan tó dára láti ṣe ni tí inú Ọlọ́run sì dùn sí. Ṣùgbọ́n àmọ́ ìgbà tí mo bá ṣe ìmọ̀ mú àbùkù dání, èyí jẹ́ kó yé mi wípé àmọ́ àwọn nǹkan tíyẹn máa ń ṣe tíyẹn máa rí pé ó dára ṣùgbọ́n tẹ́ pé Ọlọ́run fún ara rẹ̀ kò ṣe kíni o, kò fọwọ́ sí. So èyí tó yẹ pé kò sí nǹkan náà láyé tó bá ti fẹ́ ṣe kọ́kọ́ mọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run náà, kọ́kọ́ mọ̀ síwádìí lọ́wọ́ Ọlọ́run náà. Má sọ pé nítorí pé ó ti jẹ́ nǹkan tó dára àmọ́ iye kan tó dára tó yẹ pé kí ni Ọlọ́run sọ pé o gbọ́dọ̀ ṣe. Àpẹẹrẹ, Dávìdì fẹ́ kọ́lé fún Ọlọ́run, ṣé nǹkan tó burú ni láti pé kí Dávìdì ọ̀kọ́lé, láti pé kí èèyàn kọ́lé fún Ọlọ́run táwọn èèyàn mọ̀ jọ́sí, táwọn èèyàn mọ̀ kóra wọn jọ, èyí táwọn èèyàn fi ń kóra wọn jọ ní ìta tójú rọ̀ tí ọmọ pa wọn tóòrùn bá ràn òrò ọmọ pa wọn tí afẹ́fẹ́ bá fẹ́ bákan náà ni orí wọn náà ni gbogbo ti mọ̀ sí kíni yọmọ kùlé lórí ọmọ ọ̀rọ̀ ló sì mọ̀ dálé lórí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí ọyẹ́ bá mú náà bákan náà kò sí nǹkan tí ó wà dé àti ìrìnnì orí wọn náà ló kù sí. So Dávìdì wá wò wípé so bẹ́tà ká kọ́ ibì kan tí ó yẹ pé kíni yóò wúlò fún Ọlọ́run ní tó jẹ́ wípé gbogbo ènìyàn wọ́n mọ̀ kóra wọn jọ nílẹ̀. Tójò bá dé òjò ní mọ̀ pa àwọn ènìyàn, tóòrùn bá mú òrùn ní mọ̀ pa àwọn ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún Dávìdì pé ọ̀gbọ̀lọ̀ kan sẹ́ni pé kìí ṣe kan tó burú ni Dávìdì fẹ́ ṣe, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ kọ́ wípé ọmọ rẹ̀ ni ó padà wá kọ́. Dávìdì sì ti ra gbogbo oníṣẹ́ tán, ó ti rẹ ìgbó ti ra ní gbogbo nǹkan tí wọ́n ní láti fi kọ́ ilé yẹn láti bẹ̀rẹ̀ dé parí. Dávìdì ti ra gbogbo ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ fún wípé kò gbọ́dọ̀ kọ́ wípé ọmọ rẹ̀ ni ó wá kọ́ ilé yẹn. So ìtọ́ túmọ̀ sí wípé a gbọ́dọ̀ sọ pé tó pé kíní ó ti dára, inú Ọlọ́run sì dùn sí àwọn nǹkan tó dára, òtítọ́ ni, ṣùgbọ́n máa fi lọ Ọlọ́run náà tọ́lọ̀ bá fẹ́ kó ṣe. Tọ́lọ̀ bá ti fẹ́ kó ṣe má ṣe kíni o, tètè jáwọ́ kò nínú rẹ̀ kọ́ mọ́ bá kàbùkù, kọ́ mọ́ bá sùn fún ẹ̀mí. A rí pé èyí jẹ́ ọ̀kan èdè tọ́lọ̀ fi lu Hosea pa láti jẹ́ kó di mọ̀ Dávìdì, láti jẹ́ kó di mọ̀ fún Dávìdì wípé kíni ọkọjá ayé rẹ̀ kò béèrè àṣẹ lọ́wọ́ òun kó tún kíni. Òun tó ń sọ pé káwọn èèyàn mọ̀ gbé àpótí ẹ̀rí òun káàkiri, òun ọkọ̀ òun mọ̀ ìdí tó fi ní káwọn èèyàn mọ̀ gbé káàkiri. Ìlẹ́yìn rẹ̀ ìdí kejì òun náà ni wípé ohun iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì àti agbára tọ́lọ̀ fẹ́ fi hàn nípa títóbi rẹ̀, ìdí tó fi jẹ́ wípé kíni ó fi lu Hosea pa. Ètò tún dàbí rẹ̀
a rí pé Úsíà kò sí ọjọ́ ọ̀kan lára àwọn tí ẹ pé kò sí lára àwọn tí ọkọ mọ mójútó àpótí ẹ̀rí. So fún ìdí èyí òun gangan fúnra rẹ̀ kò yẹ kó wà ní ẹ̀gbẹ́ àpótí ẹ̀rí. Àwọn tí wọ́n jẹ́ àwọn tí Ọlọ́run ti ṣètò pé kí wọ́n mọ mójútó àpótí ẹ̀rí yẹn, àwọn lẹ́yìn kí wọ́n wà nítòsí àpótí ẹ̀rí láti mọ mójútó àpótí ẹ̀rí. Ẹ̀mẹ́ka gbàgbé pé ní àná nínú rẹ̀ náà láti gbé sọ fún wa wípé kí ni àwọn nǹkan tó lọ ní ká mójútó, kí ni àwọn nǹkan tí a ṣe kí ni o tá a mójútó. Ìtọ́nà bá ní kó mójútó ní kó ṣe kí ni o mójútó. Akọrin ni ọ mójútó akọrin rẹ. Máa ń ṣàṣojú náà sínú iṣẹ́ wòlíì àbí pásítọ̀ àbí rẹ́vẹ̀. Wòlíì ni ọ mójútó iṣẹ́ wòlíì rẹ. Máa ń ṣàṣojú náà sínú pásítọ̀ àbí sínú iṣẹ́ rẹ́vẹ̀. Nítorí pé kí ni ẹni tá a fún ní ẹ̀bùn wòlíì ọ̀dàdúró ọ̀tọ̀ lẹ́bùn wòlíì, ọ̀tọ̀ ní ẹ̀bùn pásítọ̀, ọ̀tọ̀ lẹ́bùn rẹ́vẹ̀nì, ọ̀tọ̀ ní ẹ̀bùn bẹ́ẹ̀ tí pé ajínrere. àìlè fún ọ ní ẹ̀bùn wòlíì kọ́ máa sọ pé iṣẹ́ ajínrere ló ṣe kí ni oníwàásù káàkiri ajínrere àbí olùdásílẹ̀ ìjọ ló wá fẹ́ mójútó. No, wà á tẹ́. Tó bá fẹ́ ṣe béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ̀ bá ní òun fún ọ lórí ọ̀fẹ́ láti ṣe dá okay. Ṣùgbọ́n tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ rẹ̀ tó bá ní sọ dúró lórí ẹ̀bùn wòlíì rẹ̀, dúró lórí ẹ̀bùn wòlíì rẹ̀. Tó bá jẹ́ pé ká mọ kéde rere káàkiri Ọlọ́run bá fún ọ ní ẹ̀bùn rẹ̀, mójútó ẹ̀bùn yẹn. Nígbà tó bá dijọ́ mi á padà sórí ẹ̀kọ́ yẹn tọ́lọ̀ bá fún wa lórí ọ̀fẹ́. Now ohun táwọn sọ fún wa ni wípé kí ni ẹ jẹ́ ká mọ mójútó ohun tọ́lọ̀ bá fi sí ìkáwọ́ wa. A rí pé Úsíà kò mójútó ohun tọ́lọ̀ fi sí ìkáwọ́ rẹ̀. Ibi tí ó yẹ kó wà kó ló ṣe kí ni o kọ́ lọ wà. Èyí ló mú kí ó rí ìkúye lọ́fẹ̀ẹ́ lófò láìsan egbini. Amen. So eléyìí náà Ọlọ́run fẹ́ kó di mímọ̀ ikú iṣẹ́ náà Ọlọ́run fẹ́ kó di mímọ̀ wípé kí ni àwọn tóun yàn lòun yàn, àwọn tóun ọ̀yàn tóun ò gbéṣẹ́ fún òun ò nídìí wọn níbi iṣẹ́ tí òun ò gbé fún wọn. So ibi iṣẹ́ tọ́lọ̀ bá gbé fún ọ òun ni kò mójútó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú àgọ́ nínú títa ara náà a rí i pé ohun tá a bá fún wa wípé ká ṣe òun ló yẹ ká mójútó ká sì ṣe dáradára gẹ́gẹ́ bí ó sì wù Ọlọ́run àti gẹ́gẹ́ bí ó sì dára lójú ẹni tí ó gbéṣẹ́ fún wa láti ṣe. Ká ṣe ní ìṣe tí ó fi múnú ẹni tó gbéṣẹ́ fún wa dùn, tí orí ẹni tí ó gbéṣẹ́ fún wa yóò fi lè wú. Ìtọ́tún dàbí rẹ̀ nínú ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 náà láti tún wá dì sí. Ìtọ́tún dàbí rẹ̀ Ọlọ́run ṣe léyìí nítorí pé ó fẹ́ gbẹ́ nìkan là. Ọlọ́run ṣe léyìí láì jẹ́ kó jí mọ̀ wípé kí ni òun ò sí lẹ́ni tí ń sọ̀rọ̀ tí kì í sì mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìmúṣẹ. Ìtọ́ sọ fẹ́mi àti wípé kí ni tọ́lọ̀ bá sọ wípé yóò dára fún ọ, fọkànbalẹ̀, yóò ṣe kí ni o yóò dára fún ọ. Nígbà tọ́lọ̀ sọ pé yóò dára fún ọ, kò sí ohun tẹ́nì kankan lè sọ wípé ayé èrò ní dára tí ó wà mọ́ mi ọlọ́kàn tó wà mọ́ gbọ̀n kíjokíjo káàkiri mọ́ gbọ̀n kíjokíjo. Tẹ́nìkan bá sọ pé òun ríran, tẹ́nìkan bá sọ pé òun sàsọtẹ́lẹ̀ wípé ayé èrò ní dára, jẹ́ kó di mímọ̀ fún wípé kí ni ìran àtọ̀dọ̀ èṣù ni ìran tó rí, àní lẹ́tà àtọ̀dọ̀ èṣù ni lẹ́tà tó gbà, kì í sì ṣe tirẹ̀ nítorí pé ìwà àti èṣù ẹ̀jọ ní àjọṣepọ̀ kankan. So òun àti ìdílé rẹ̀ ni wọ́n ní lẹ́tà orí burúkú, òun àti ìdílé rẹ̀ ni wọ́n ní lẹ́tà òṣì. So iṣẹ́ búburú tó mú yẹn kì í ṣe ìwọ ni o ṣe kí ni o lò ní, nítorí pé iṣẹ́ tọ́lọ̀ ní ọ̀rọ̀ tọ́lọ̀ sọ nípa titi ẹ̀ àbí tó sọ nípa tèmi ni wípé kí ni ire àti àánú yọmọ ṣe kí ni yọmọ tọ̀ mí lẹ́nu ọjọ́ ayé mi gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ni wípé èrò àlàáfíà lòun ní sí mi kì í ṣe fún ibi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ á rí i pé ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ọ̀tẹ̀tẹ̀ mi ò jẹ́ sílẹ̀ níwájú lójú àwọn ọ̀tá mi, ó sì dòrò lómi lórí aago mi sì kún àkùnwó sílẹ̀. Nítorí tó wá dàbí ẹni wípé kí ni a ti fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni tó jókòó níbi kọ̀ọ̀gọ́gbò ní ọmọ ẹgbẹ́ abójìjì Elédùmarè àti tó fi kọ́ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Bẹ́ẹ̀ náà ni a ti kọ́ wípé kí ni òun yóò gbà mí nígbà tí mo bá rìn nínú òkùnkùn, iná kan kì yóò jó orun orí mi débi pé yóò jó ara mi, bẹ́ẹ̀ ni ẹ̀gún kan kì yóò kọ́ mi láṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún ìdí èyí kò sí ohun tí Ọlọ́run sọ tí kò ní wá sí ìmúṣẹ nítorí pé a ti fìdí rẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ tí a fi ń pè lọ. So tẹ́nìkan bá wá lọ rí ìran búburú kan sí ọ, ó yẹ kó lè mọ̀ wípé ẹni yẹn àtọ̀dọ̀ Sátánì ló ti gba iṣẹ́ lẹ́tà yẹn wá. Ìwọ náà gbọ́dọ̀ wá dá padà fún wípé lẹ́tà yìí o kì í ṣe ta ni o, kì í ṣe títí mi, títí tí ẹni àti òun àti àwọn tí wọ́n jọ jẹ́ alábàáṣepọ̀ rẹ̀ àbí òun àti ìdílé rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú Sátánì. Amen. So ara wọn tí nìyí Ọlọ́run fẹ́ kó ti mímọ̀ wípé tóun bá sọ̀rọ̀ òun kì í yí ọ̀rọ̀ rẹ̀ padà, gẹ́gẹ́ bí bàbá mi kan nínú Olúwa ti mọ̀ wí. Tọ́lọ́run bá ṣèṣì sọ yóò sì ṣèṣì ṣe kí ni o ṣe. Tó bá ṣèṣì sọ̀rọ̀ kan
yóò ṣèṣì mú wá sí ìmúṣẹ. So fún ìdí èyí gba wípé Ọlọ́run sọ wípé ayé rẹ̀ ó dára, ayé rẹ̀ ó sì ṣe kí ni o yóò dára gẹ́gẹ́ bó ṣe wí. Ọlọ́run sọ pé ayé rẹ̀ ó fọ̀ nínú ògo. Gbọ́ mi, ntọ́nà ń sọ yẹn iná ni ó ṣẹlẹ̀, ayé rẹ̀ ó ṣe kí ni yóò fọ̀ nínú ògo. Gbogbo ẹni tó bá ní kò ní rí bẹ́ẹ̀ má bẹ̀rù má jàyà, ohun kan ṣoṣo ni rán létí wípé kí ni Ámánì tó dìtẹ̀ sí Módékáì lọ́jọ́ kìíní àná, ètò tó ṣe fún Módékáì orí ara ló ṣe kí ni o ló fi rù. So òun náà padà bọ̀ wá parun pẹ̀lú idà ọwọ́ ara rẹ̀. Gòlíátì tó mú idà àti ọkọ̀ láti aṣọ pé òun fẹ́ fi yanjú Dáfídì láti fi pa Dáfídì run, á rí i pé idà rẹ̀ gangan, idà Gòlíátì gangan la fi gé orí Gòlíátì. Tó túmọ̀ sí wípé àwọn gbogbo tí wọ́n ń lò gẹ́gẹ́ bí agbára láti fi fogun jayé rẹ̀, ogun àwọn náà ni ọ̀ni yóò tún ṣekú pa àwọn gangan tí ó sì run wọ́n run tútú láì kù sí ibi kankan. Amen. Nígbà tó bá rí bẹ́ẹ̀ tán ìwọ wá mọ tinú ògo bọ́ sínú ògo. So fún ìdí èyí jẹ́ ẹni tí ó ń gbọ́ràn kó sì mójútó ohun tí Ọlọ́run gbére lọ́wọ́ láti mójútó síwájú. Ó ní inú Dáfídì sí ìbàjẹ́ nítorí tí Olúwa ké Úsíà kúrò, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Pérúsì Úsíà títí ó fi di òní olónìí. Yẹn ni pé ibi tá ti lu tọ́lọ̀ ti lu Úsíà pa, Dáfídì ó fi orúkọ bẹ̀ ó fi orúkọ Úsíà sọ ibẹ̀ sì ń jẹ́ orúkọ Úsíà títí tó fi di òní olónìí. Inú Dáfídì bàjẹ́ nítorí pé Ọlọ́run lu Úsíà pa. Ní àwọ̀ tàbí kí ni ká dìmú láàrin o. Yẹn ni wípé kí ni èmi àti ẹ̀yin ẹgbẹ́ ìka sọ wípé kì í sọmọ mi, kì í ṣẹbí mi, kì í ṣàbúrò mi, kì í ṣẹ̀gbọ́n mi, kì í ṣàyà mi, kì í ṣọkọ mi, ìmọ̀ rí. So oyè kò wù kó débà kò ṣe kankan. No gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ tó bá ti jẹ́ nìyàn ẹlẹ́ran ara bíi rẹ, ìtọ́lọ̀dá ní àwòrán rẹ̀, tí kankan bá ṣẹlẹ̀ sí kò yẹ kó jẹ́ ìdùnnú rẹ̀, kò yẹ kó sọ pé kò sí kan tó kàn pẹ̀lú rẹ̀, ó yẹ kó mọ káàánú rẹ̀, ó yẹ kó mọ̀ wípé kí ni ènìyàn bíi rẹ ni òun náà ṣe. Kódà ó fẹ́ rere fún ọ kò fẹ́ rere fún ọ, tí nǹkan ṣẹlẹ̀ sí bá dé sí ó yẹ kó mọ káàánú rẹ̀, ó yẹ kó mọ yọ̀ nítorí pé kí ni ìjọ ṣẹlẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀gá, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn olówó, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọlọ́lá tí ẹ máa àwọn ìránṣẹ́ Ọlọ́run pàápàá kò sí ibi tí ó sí nínú ìjọ Ọlọ́run àti nínú ayé. Á rí wípé kí ni tí wọ́n bá rí ẹnìkan tí inú ọgbà tí ẹ bá ti ṣe ara wọn, tí ẹ ṣe èèyàn wọn, tí ẹ ṣe ọmọ wọn, àwọn kan tí wọ́n ti ẹ̀ burú kó jẹ́ ẹbí ara ènìyàn wọn, kó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá wọn, ní ọgbà tí ẹ bá ti ṣe ọmọ wọn gangan kò sí ẹni tí ìkan ṣe sí wọ́n kàn yìn mọ́ ni wọ́n sọ pé kí lọ́ọ́ kà wọ́n pẹ̀lú rẹ̀ nítorí ó dé náà nù. Ṣùgbọ́n tó bá wá débi títí wọn kí èsì ọmọ rìn títí wọn ni wọ́n ti bára jẹ́, wọ́n fẹ́rẹ̀ sọ pé àwọn pa gbogbo ìlú run. Èyí ló sì mú wàhálà wà nínú ayé lọ́pọ̀lọpọ̀ nítorí wípé kí ni kálukú sọ wípé kò sí kan tó kàn pẹ̀lú tọmẹnìkejì, kò yá kí nǹkan tòun láti mọ́ bàjẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ga, èyí ló gbé ọ̀pọ̀lọpọ̀ ga ṣubú, èyí ló kó bá ayé ọ̀pọ̀lọpọ̀ ga nítorí pé gbogbo àwọn ọmọọṣẹ́ tí wọ́n ní níkàáwọ́ wọ́n dúró nídúró wípé kí ni tèmi àwọn sanwó fún ni. So fún ìdí èyí tí kankan bá ṣe wọn ìbìkítà fún yẹn pé wọn ò ní ìtara nípa àlàáfíà rẹ̀, nípa ọjọ́ iwájú rẹ̀. nítorí jẹ́ wọ́n lógun ni wípé kí ni kó mú kí wọ́n ti ṣiṣẹ́ wọn káwọn sì sanwó fún un. Àwọn tí wọ́n ti ń ṣe báwọn gan iṣẹ́ tí wọ́n tún gbé fún gangan ó ti ju owó tí wọ́n ń fún lọ. Ìmọ̀ síbẹ̀síbẹ̀ tí nǹkan bá ṣe wọ́n tún mọ̀ ṣe kí ni wọ́n tún mọ̀ ṣe ìlara àbí ìbínú rẹ̀. tó bá tẹ̀ tó wá lọ jẹ́ pé kí ni ọba tó lọ ní wàhálà kan tó tẹ̀ tó ń jẹ́ wípé ó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ wọn tó lè pa sí wọn lára, wọ́n wà tún lọ mọ kára mọ́ débi wípé kí ni bẹ́ẹ̀ ni pé kì í ṣe ọmọ ènìyàn ní ṣe, bẹ́ẹ̀ pé ènìyàn kan ló bí ọmọ sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe bí àwọn àti pé gẹ́gẹ́ bí àwọn náà ṣe bí àwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ènìyàn tí wọ́n ti ṣe léyìí tó yẹ pé kí ni wọ́n ti báyé ọmọ wọn ti kára wọn jẹ́ nítorí pé àwọn tí wọ́n gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ yálà láti mọ mójútó lé ni àbí láti mọ bá wọn ṣe níbi kíní ni wọ́n sọ wọ́n di ẹrú ọmọ wọn débi wípé kò sí ọ̀kankan nínú ọmọ wọn tọmọ kankan ṣe, ọmọ wọn kò mú inú ọkọ mọ́ ọ̀tún yàtọ̀ sí òsì. Àwọn ọmọ yẹn kan náà wọ́n á bẹ̀rẹ̀ sí run gbogbo nǹkan wọn run. So èyí sọ fún èmi àti ẹ wípé ìgbésẹ̀ Dáfídì nínú ẹsẹ̀ kẹjọ inú Dáfídì bàjẹ́ nítorí tí Olúwa ké Úsíà kúrò, ó sì sọ ibi ẹ̀ ní orúkọ Úsíà. Ẹ jẹ́ ká mọ̀ sí kíni kí ìtara
ọmọ ẹnìkejì wa kọ́ ṣe kíni kọ́mọ jẹ wá lógún. Ẹ ká mọ jẹ́ni tó ń lépa àlàáfíà sọmọ ẹnìkejì wa. Ẹ ká jẹ́ni tó mọ jẹ́ni tó ń rere sọmọ ẹnìkejì wa. Ẹ ká mọ jẹ́ni tó ṣe kíni tó ní inú dídùn sí àṣeyọrí ọmọ ẹnìkejì wa. Ẹ mọ̀ ká jẹ́ni ká mọ orí ọmọ ẹnìkejì wa wípé kíni ẹni àmọ̀rí kò bá ń kù. Ẹ tí bá ti ń ṣe irú kan báyìí ọjọ́ iwájú rẹ̀ ọjọ́ alẹ́ rẹ̀ ẹlòmíì gan ọjọ́ alẹ́ rẹ̀ gan kọ́ ọ̀sán rẹ̀ gangan yọ ó ti bàjẹ́ náà already kọ́mọ̀ ti sọ ti talẹ̀. Amen. So Dáfídì ọ̀bàrà jẹ́ lórí ọ̀rọ̀ Hosea inú rẹ̀ bàjẹ́ gidi gan síta ní iṣẹ́ Ọlọ́run nítorí pé ó ṣe kíni ọ̀pá Hosea ẹgbọ́n kìí ṣe sí ènìyàn ọmọ ìpọ́lọ̀ lọ́pàá Hosea inú rẹ̀ sì bàjẹ́ nítorí pé Ọlọ́run ṣe kíni ọ̀pá Hosea. Èmi àti ẹ̀yin bóyá ní ṣe mọ ìlà wa nígbà tá a bá rí aládùúgbò wa ẹni tá a mọ̀ rí àbí ẹni tá a mọ̀ rí bóyá ní ṣe mọ ìlà wa nígbà tá a bá rí tí nǹkan bíbá tí nǹkan tí ọ̀dà bá ṣẹlẹ̀ sí wọn ṣé ẹ mọ̀ di nǹkan rí fún wa ni ẹ mọ̀ di nǹkan yẹyẹ fún wa ni àbí ẹ mọ̀ ká wa lára wípé oṣù mẹ́sàn-án nìkan sí lélẹ̀ ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ronú sílẹ̀. Tá a bá jẹ́ ọ̀gá báwo la ṣe mú àwọn ọmọ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ wa tá a bá sì jẹ́ bóyá ènìyàn ńlá kan yálà olówó aláṣẹ nínú ẹbí wa bó ní àbí ìdílé wa àbí àdúgbò wa bó ní a ṣe ń lo ipò wa pẹ̀lú àwọn tí a jẹ́ àwà láàrin wọn. Ẹ jẹ́ ká kíyè sára láàrin wọn. Ẹ ká rí wípé kí ni ìtara àlàáfíà ọmọ ẹnìkejì ó ṣe pàtàkì fún wa. Ìtara àti ìgbàlà Hosea ó ṣe pàtàkì fún Dáfídì. Tó yẹ pé Dáfídì báyìí lọ bọ́ Ọlọ́run láti bá Ọlọ́run jà láti sọ fún Ọlọ́run pé kó jí Hosea padà ní Dáfídì ọba sí kiri kó bá lọ bá Ọlọ́run ṣùgbọ́n kò ṣeé ṣe kò tó bẹ́ẹ̀ tí ó sọ pé yóò kojú Ọlọ́run ṣùgbọ́n ó jẹ́ kó di mímọ̀ fún Ọlọ́run pé ìtọ́lọ́run ṣe kò dùn mọ́ òun nínú. Ìdí ni tá a fi rí nínú ẹsẹ̀ 9 tó sọ pé Dáfídì sì bẹ̀rù ní ó sì Dáfídì sì bẹ̀rù Olúwa ní ọjọ́ náà ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀ mí wá. Ìyẹn tó bá dọ̀la a máa tẹ̀síwájú nínú rẹ̀. Dáfídì sì bẹ̀rù Olúwa. Ìyẹn ni pé tó ayébọ́ bá ṣe ní Dáfídì kò bá lọ bọ́ Ọlọ́run wípé n tó ṣe ìfaramọ́ ẹ̀yà ṣàtúnṣe rẹ̀ kíákíá nìsín ṣùgbọ́n ọmọ ìgbẹ́ Ọlọ́run ṣe pé bàbá alágùn ẹnìkan tẹ́nìkan sọ pé kí ló tó fi ṣe lè ó dùn inú rẹ̀ dùn ṣùgbọ́n tọkàn lè ṣe náà ni wípé kí ni kò gbà ká mú kó sì tó bẹ̀rù Olúwa ju títà tẹ̀ wá lọ nítorí pé ọmọ wípé kí ni kì í ṣe ẹ̀bi Ọlọ́run ẹ̀bi tí ọwọ́ òun ti kára rẹ̀ wá ẹ̀bi ṣe kí ni ó ti ọwọ́ òun ti kára rẹ̀ wá a máa tẹ̀síwájú nínú rẹ̀ nígbà tó bá dọ̀la bí a orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún àǹfààní dáradára tó tó fún mi láti lè gbóhùn rẹ̀ ní òwúrọ̀ yìí láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní òwúrọ̀ yìí láti lè mọ ìfẹ́ rẹ̀ ní òwúrọ̀ yìí àti láti lè kọ́ mi àti láti lè tọ́ mi ní òwúrọ̀ yìí ní ọ̀tún láti lè mọ rìn ní ìfẹ́ rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ àti níwájú rẹ̀ dédé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣé fún oore ọ̀fẹ́ àtàánú tí mo tó rí gbà ní ọ̀dọ̀ rẹ̀ ní òwúrọ̀ yìí àìní ìdájí láti tún lè mọ láti lè gbọ́ ohùn rẹ̀ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àì láti lè mọ ọmọ ìfẹ́ rẹ̀ àì láti lè pọ̀ ní òye àti ìmọ̀ láti mọ rìn ní déédéé níwájú rẹ̀ láti mọ rìn nínú ìdarí àtìtọ́ àti kọ́ni rẹ̀ bàbá mo sọ wípé ṣé gba ọpẹ́ àti ìyìn ayérayé mo sọ wípé ṣé gba ọpẹ́ àti ìyìn ológun jùlọ mo sọ wípé ṣé gba ọpẹ́ àti ìyìn ìbẹ̀rẹ̀ àtòpin mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé àánú lá ní èyí lórí ọ̀fẹ́ lá ní èyí ìyọnu ńlá ní èyí àní láti lè jẹ́ ẹni tí ó tún gbọ́ ohùn rẹ tí ó tún gbọ́ ọ̀rọ̀ rẹ àní ní ìdájí tuntun ní láti lè mọ ọ̀rìn dédé níwájú rẹ láti lè mọ ọ̀rìn nínú bẹ̀rù láti lè mọ ọmọ ìfẹ́ rẹ àti láti lè mọ gba ìtọ́ni àti ìkọ́ni rẹ ní ọ̀tún ju àwọn ojú ìkọ́ bá gba ọgbẹ́ tó ń lágbá yìí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìjẹ́rìí agbára rẹ ní ojoojúmọ́ láyé mi láti mọ mú mi mọ òtítọ́ àti òdodo rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún iṣẹ́ agbára iṣẹ́ ẹ̀rọ inú ayé mi àní fún àánú àti ìrọ̀fẹ́ rẹ ní túmọ̀ orí gbàdé ojoojúmọ́ láti mọ mú mi gbọ́ òtítọ́ àti òdodo rẹ láti mọ mú mi gbọ́ ìfẹ́ rẹ láti mọ mú mi mọ àánú rẹ láti mọ mú mi mọ ohun tọ́tọ́ àti ohun tó yẹ láti mọ ṣe Olúwa ọmọ ṣe o ológo jùlọ ṣe ayé bàbá mo gbé ọ̀gá mo fi àtòwò forúkọ rẹ fún oore ọ̀fẹ́ àti àánú ńlá ni èyí tí mo rí gbà lọ́dọ̀ rẹ èyí tí òun fún mi mọ òtítọ́ àti òdodo rẹ èyí tó fi mi mọ ìfẹ́ rẹ èyí tó fi mi mọ àní ohun tọ́tọ́ àti ohun tó yẹ láti mọ ṣe pẹ̀lú rẹ
àti bóòlù mo sì lè máa gbé ìgbé ayé mi pẹ̀lú rẹ èyí tí ọkàn mi ó sì máa balẹ̀ èyí tí mo sì fi máa wà lálàáfíà nígbà gbogbo èyí tí mo fi máa orí ìyanu àti ìgbàlà rẹ Olúwa mo sọ wípé o ṣe ayé mo sọ wípé o ṣe èmi ọmọ ṣe èmi ọmọ mi ò ní èmi ọ̀yẹ ṣùgbọ́n ìwọ ń fi àánú àti ìrọ̀fẹ́ rẹ òfin gbà mí àìláti mọ fi mí mọ̀nà àìláti mọ mi súnmọ́ ju tàtẹ̀wá lọ nípa ọ̀rọ̀ rẹ nípa ohun gbogbo Olúwa ògo olóyè ìní orúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fọwọ́ ọ̀tún agbára tó fi dì mí mú ìtòfin gbé mi ga lójoojúmọ́ fọwọ́ ọ̀tún agbára rẹ èyí tó fi dì mí mú tó fi gbé mi lórí sókè lójoojúmọ́ fọwọ́ agbára tó fi dì mí mú èyí tó fi dá mi láre ní gbogbo ọ̀nà níwájú gbogbo àwọn ẹni àti àwọn èèyàn búburú àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo yìn ológo gbogbo orúkọ rẹ ga èyí fọwọ́ ọ̀tún agbára rẹ èyí tó fi dì mí mú èyí tó fi gbé mi ga ní ojoojúmọ́ èyí fọwọ́ ọ̀tún agbára rẹ èyí tó fi dì mí mú èyí tó fi gbé mi lórí sókè nígbà gbogbo lọ́jọ́ gbogbo lásìkò gbogbo èyí fọwọ́ ọ̀tún agbára rẹ èyí tó fi dì mí mú èyí tó fi dá mi láre ní gbogbo ọ̀nà àti níwájú gbogbo ènìyàn gbogbo àyè tó fi sọ gbogbo ṣíṣe ìbá àti ìta àwọn níbi dasọ lórí ayé mi ológo tó ju ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo ṣe ọba àwọn ọba Olúwa àwọn Olúwa Ọlọ́run àwọn Ọlọ́run ológo dídán ọ̀yà gbà wọ́n pé Olúwa gbà ẹ̀yìn Olúwa gbà wọ́n pé Olúwa gbà ẹ̀yìn Olúwa gbà wọ́n pé Olúwa gbà ẹ̀yìn tirẹ̀ ní ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìwọ̀nba tí kì í pé ògo pẹ̀lú tí kì í fi ìfẹ́ gbẹ o ṣe ọba àwọn ọba Olúwa àwọn Olúwa Ọlọ́run àwọn Ọlọ́run mẹ́ta kan gbà wọ́n pé àti àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú o Ọlọ́run àánú o àánú ni mo béèrè fún nínú oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ tó ga bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo oore kọjá àti àṣírí mi nù sọ mi di mímọ́ nínú rẹ̀ kò sì dá mi láre àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá Ọlọ́run àánú o Ọlọ́run àánú o Ọlọ́run àánú o àánú rẹ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo ọ̀nà onírúurú èyí tí ti gba ẹ̀ṣẹ̀ tí mo gbà ṣe bó níwájú rẹ àánú mo béèrè fún ayérayé o bàbá ṣàánú fún mi ó yá dárí gbogbo àṣírí mi jì mí ó yá ṣàánú fún mi ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fipá gbogbo ti ẹ̀ṣẹ̀ mi rẹ Olúwa ṣàánú fún mi nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àìní gbogbo orúkọ Jésù kò sì dá mi láre ó yá ní gbogbo orúkọ Jésù kò dá mi láre bàbá ṣàánú fún mi nítorí tí kó àti àjílẹ̀ Jésù Kristi bàbá ṣàánú fún mi Olúwa dá mi láre ẹ ṣàánú fún mi ní gbogbo orúkọ Jésù mi nù nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ bàbá ṣàánú fún mi dájú mi àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kọ́ wá pé ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run oore ọ̀fẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mí di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run àánú nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ tó tayọ tó ga jùlọ ó yá ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi dùn gbogbo tí ṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ṣàdára mi rẹ̀ ó yá nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mi di mímọ́ gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ tó táyọ̀ tó ga jùlọ bàbá àní ẹ̀jẹ̀ Jésù Kristi àfi dá mi láre ní gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre àní gbogbo ọ̀nà àní gbogbo ẹ̀jẹ̀ Jésù àfi dá mi láre bàbá ṣàánú fún mi àní ṣàánú fún mi oore ọ̀fẹ́ àtàdúrà ni mo béèrè fún o ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún o ó yá fi dá mi láre fi gbàgbó tí àkóso ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ó yá fi sọ mi di mímọ́ orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa ṣe kí ni kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ fọwọ́ sí ibi tí ọwọ́ yẹ ibi tó yẹ kọ́wọ́ gbé èyí tí èmi ò fi lè mọ mójútó ohun tó bá fi sí káwọ́ mi bóyá àti bó sì yẹ tí èmi ò sì ní mọ ṣàṣojú ràn nínú nǹkan tí ìwọ ọ̀ràn mi sí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
ayérayé bàbá mo béèrè fún ilé mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi já lágbára nínú rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́dẹ́ bí wípé àìní èmi ò ní ṣe ohunkóhun kan tó yàtọ̀ sí ìfẹ́ wọn lọ́wọ́ alààyè èmi ò lè máa mójútó ohun gbogbo tí wọ́n bá fi síkàwọ́ mi àní mi ò sì lè máa ṣe wọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ̀ èdè pé mi ò ní máa ṣàṣojú ràn sí ohun àwọn nǹkan tí wọ́n kò rán mi sí àbí àwọn nǹkan tí wọ́n tó fi síkàwọ́ mi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dà ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí èmi ò fi lè máa mójútó àwọn nǹkan tí mo bá tí wọ́n bá fi síkàwọ́ mi èyí tí èmi ò fi lè máa fọwọ́ sí ibi tọ́wọ́ kọ́wọ́ gbé èyí tí èmi ò fi lè máa ṣàṣojú ràn àní sí àwọn nǹkan tí wọ́n kò rán mi sí bàbá ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára rẹ̀ a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù wo fi ìtara gbàdúrà yẹn wọ́n sọ lánàá àṣojúràn ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ayé ènìyàn àṣojúràn ló bà ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ ntí ọ̀ ṣe tiẹ̀ kí ló wà níbẹ̀ ìtọ́jú ìtẹ̀lẹ́ kó mójútó o mójútó kálukú ló níṣẹ́ tiẹ̀ o mójútó sẹ́yìn bó níṣẹ́ ló ṣe gbèrú iṣẹ́ níṣẹ́ ló lọ mójútó o ti kọ́sọ́mọ̀ méjì tọwọ́ ní ṣọ́ọ̀bù rẹ̀ o ti kọ́sọ́mọ̀ mẹ́ta tọwọ́ tó rajà lọ́wọ́ rẹ̀ wọ́n tà rajà lọ́wọ́ rẹ̀ ṣé ìyẹn ló yẹ kó mójútó àbí bó ni àwọn kọ́sọ́mọ̀ ṣe mọ ìyàdọ̀ tiẹ̀ náà tí wọ́n àmọ́ rajà lọ́wọ́ rẹ̀ tí wọ́n àmọ́ pòṣe tí wọ́n àmọ́ gbéṣẹ́ lára fún ọ. bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni lọ́dọ̀ Ọlọ́run kí ni àwọn nǹkan tọ́lọ̀ ní kò ṣe kí ló ní kò mójútó ẹ̀bùn olóògbé sínú ayé rẹ̀ àwọn yẹn tó yẹ kó mójútó nu sórí ìtẹ́nìkejì ń ṣeun o ní ìdàtí lọ́mọ ọ̀rọ̀jú síbẹ̀ wípé sọ ìdí agbájá sí mi náà gbọ́dọ̀ mọ́ ṣe no kọ́ kí ẹ ṣe báwọn ìrìn àjò pẹ̀lú Ọlọ́run kì í ṣe bẹ́yẹn sí máa rí nìyẹn náà tó bá wù ọ́ Ọlọ́run kan náà lọ padà lọ bá wípé nǹkan báyìí wù mí Ọlọ́run náà sọ wípé ó tọ́ sí ọ àbí kò sí kí ni o kò tọ́ sí ọ láti ní èyí ló kọ́ bá Dávìdì tó fi pàdánù Úsíà ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò béèrè lọ́wọ́ Ọlọ́run ìtọ́lọ́run kò ṣe nǹkan lọ́wọ́ fi sílẹ̀ ọwọ́ lòun fẹ́ lọ ṣe mí ṣé Ọlọ́run pé kó gbàpò tíṣẹ́ rí mọ́ sórí mọ́ lónìí òun kọ́ wo ìgbà tó ti dára so owó òun lẹ́gbẹ́ kí Ọlọ́run náà kó tó nǹkan náà kọ́ mọ jayé ọlọ́ba sọ́tọ̀ sọ pé òun jayé ọlọ́ba ni káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ mójútó tó yẹ kí n mójútó èyí tí èmi ò fi ní fi tó yẹ kí n mójútó lẹ̀ kí n lọ mọ mójútó tí ò yẹ kí n mójútó èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ nípa sísàṣojú ràn sí nǹkan tí wọ́n kò rán mi sí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ dà bàbá gbé wọ̀ mí lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ mójútó ohun tí wọ́n fi lé mi lọ́wọ́ bó tó àti bó ṣe yẹ èyí tí èmi ò fi lè mọ ní ìtara láti mọ ṣàkóso ohun tí wọ́n fi lé mi lọ́wọ́ láti gbọ́ bó ṣe yẹ ohun tó Olúwa èyí tí èmi ò fi lè mọ ṣàṣojú ràn lórí nǹkan tí wọ́n kò rán mi sí àbí nǹkan tí wọ́n kò fi lé mi lọ́wọ́ ó bàbá ọmọ ẹ̀mí mímọ́ ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbó béèrè fún Olúwa gbé wọ̀ mí Olúwa àìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyìn láti lè mọ mójútó ohun tọ́tọ̀ àti tọ́yẹ láti mọ mójútó èyí tí èmi ò fi lè mọ ṣàṣojú ràn sí nǹkan tí wọn kò rán mi sí àbí wọn kò fi lé mi lọ́wọ́ láti mójútó bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè bàbá gbé wọ̀ mí lójú agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹta káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní èyí tí èmi ò lè mọ fi gbogbo ọ̀nà èyí tí èmi ò fi ní rójú ráàyè láti lọ́ mọ ṣàṣojú ràn sí nǹkan tí ò yẹ àbí láti mọ kọjá àyè mi níwájú rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi ní kọjá àyè mi níwájú rẹ̀ tí a mọ̀ pé ìkọjá àyè ni tí Dáfídì ṣe ìkọjá àyè náà ni Úsíà náà ṣe lóòótọ́ nǹkan táwọn méjèèjì ṣe kì í ṣe nǹkan tó burú ṣùgbọ́n ìkọjá àyè nítorí pé wọn ò béèrè àṣẹ lọ́wọ́ Ọlọ́run ó sì àpòsí lára àwọn tí wọn kó mú àpótí ẹ̀rọ Olúwa òun ló fẹ́ gbá àpótí ẹ̀rọ Olúwa mú àwọn tí wọ́n sì ń jẹ́ àpótí ẹ̀rọ Olúwa mú yẹn Ọlọ́run ti yà wọ́n sí mímọ́ lọ́tọ̀ ó ti yà wọ́n sí mímọ́ lọ́tọ̀ tó wọ́n ó ṣàyẹ̀sìn ta ló yà wọ́n sí mímọ́ fún iṣẹ́ yẹn no tó òun lọ wá itọ́ wá ló ṣe kí ni o lórí Dáfídì náà
sọ ọlọ́run rán pé kó gbé àga sórí kíní ni kò wá tún béèrè lọ́wọ́ ọlọ́run kó tó rí pé yóò tún ṣe sẹ́rí wípé kíni wàhálà ńlá ni. so wọn náà ké pe ọlọ́run so báwọn yìí ṣe ń ṣẹlẹ̀ nínú ayé kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. wọ́n sọ fún mi pé àmọ́ ìgbà tẹ̀mí náà tó ti ṣẹlẹ̀ sí èmi náà tẹ́gbẹ́ mọ̀ wò pé kíní ìdára tí ń lọ sí kíní tí lọ dáwọlé láì wádìí kankan nípa rẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ di wàhálà sí mi lọ́rùn ní ẹ̀yọ̀ rẹ̀yìn. ọ̀la ẹgbẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run àánú ọlọ́run ọ̀fẹ́ tí kì í wó èèyàn ràn ni mo tún fi bọ́ òun ló tó gan náà ló tó ń kó mi ọ lẹ́yìn ọ̀rẹ́yìn. so béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ọlọ́run olúwa nẹ́ẹ̀mí mímọ́ àti agbára láti lè mọ kíyèsí àti láti lè mọ mójútó gbogbo tí wọ́n fi ṣe tẹ́lẹ̀ òfin ní kọjá ìyè mi níwájú rẹ̀ olúwa gbé wọ̀ mi. nẹ́ẹ̀mí mímọ́ àti agbára èyí tí mo fi lè mọ kíyèsí èyí tí mo fi lè mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ohun tí ọba ṣe fi sílé mi lọ́wọ́ tẹ́lẹ̀ òfin ní kọjá ìyè mi níwájú rẹ̀ olúwa gbé wọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rọ̀ sí ayérayé bàbá ilé mi mímọ́ ìmísí àti agbára rẹ ni mo béèrè fún o èyí tí èmi ò fi lè mọ kíyèsí èyí tí èmi ò fi lè mọ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ àti ìdarí rẹ èyí tí èmi ò fi lè mọ kọjá ìyè mi níwájú rẹ àní tí èmi ò fi lè mọ bẹ́bí ìgbàlà níwájú rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ilé mi mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí àní tí èmi ò fi lè mọ kíyèsí àní tí èmi ò fi lè mọ ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìfẹ́ rẹ èyí tí èmi ò fi lè mọ kọjá ìyè mi níwájú rẹ bàbá nínú kọ́ ohun tí wọ́n bá ní kí n ṣe bàbá yà kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára ìdílé mi mímọ́ àti agbára rà bàbá gbé wọ̀ mí lódìdí ẹ̀yà gbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọ̀rẹ́sì ó káwọ́ méjèèjì sókè á lọ nígbà kẹrin Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mi ò fi ní mọ ṣiṣẹ́ tẹ́mi ò fi ní ṣe kí ni kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ nínú ojúṣe mi níwájú rẹ àṣìṣe ńlá ni èyí tí Dáfídì ṣe àṣìṣe ńlá ni èyí tí Obedédómù ṣe lóòótọ́ ó ní ìkankan tí Ọlọ́run fẹ́ fàyọ nínú rẹ̀ ṣùgbọ́n àṣìṣe kan náà ni wàá béèrè fún agbára Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ níwájú rẹ ọ̀káwọ́ méjì sókè kó gborúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ níwájú rẹ̀ ànínú gbogbo tí mo bá ń ṣe èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ níwájú rẹ̀ ní gbogbo ọ̀nà mi nínú ìrìnàjò mi gbogbo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára èyí tí èmi ò fi ní mọ̀ ṣiṣẹ́ àìnínú ìdáwọ́lé mi gbogbo àìnínú gbogbo tí mo bá ń ṣe níwájú rẹ̀ àìnínú gbogbo tí mo bá fi ṣìkàwọ́ mi Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àlọ́ nígbà karùn-ún kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ìrìn àjò mi níwájú rẹ̀ ní ojoojúmọ́ èyí tí ìrìn àjò mi níwájú rẹ̀ nígbà gbogbo yóò fi lè mọ fi ògo àti ìyànlá fún Ọlọ́run alààyè ìyẹn nípa ṣíṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nípa mímúnú rẹ̀ dùn nípa ṣíṣe ojúṣe mi bó tó àti bó ṣe níwájú rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo ìfẹ́ àgbò wọ̀ mí lójijì Olúwa èyí tí èmi fi lè bọ̀ ọ̀rùn dédé níwájú rẹ̀ nígbà gbogbo èyí tí ìrìn àjò mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo níwájú rẹ̀ yóò fi mọ múnú wọn Ọlọ́run alààyè dùn èyí fi mọ fi ògo àti ìfún Ọlọ́run alààyè èyí jẹ́ pé àìní èmi ò fi mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ìlérí àtọ́ni rẹ̀ Ọlọ́run ayérayé iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ èyí tí ìrìn àjò mi nígbà gbogbo níwájú rẹ̀ èyí tí ìgbésẹ̀ mi nígbà gbogbo níwájú rẹ̀ èyí tó ń gbogbo tí wọ́n bá ṣe níwájú rẹ̀ ni ó mú àlàáfíà àti ìdàgbàsókè tó dán mọ́ná wà láàrin ẹgbẹ́ àti Ọlọ́run alẹ́ ìtútù àti ẹ̀rọ àlọ́ yóò sì mọ mú kí ògo yóò sì mọ jẹ́ ti Ọlọ́run alẹ́ yóò mọ mú ayọ̀ Ọlọ́run alẹ́ kún nígbà gbogbo Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń lọ nígbà ìgbà kelo ìgbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ẹnikẹ́ni òfin lè ṣì mí lọ́nà Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ẹnikẹ́ni òfin lè fi tiẹ̀ kó bá mi
gbọ́ mi bí wọ́n bá kíyèsí ara tó ń rọra tẹ̀lé ṣúkẹ́ kọ́ mọ́ bá ṣubú àwọn kan wà wọ́n sọ pé àwọn ó tì ọ́ ṣubú tí wọ́n bá rọra sọ gbogbo nǹkan tó ń ṣe wípé kọ́ mọ́ kọlu Ọlọ́run àwọn kan wà láti wá mú ọ tẹ Ọlọ́run mọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ló kù sí lọ́wọ́ láti kún fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kí ẹnikẹ́ni wọ́n bá ṣe nípa àtàgbára láti mú ọkọ Ọlọ́run láti mú ọ ṣiṣẹ́ níwájú Ọlọ́run so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kún mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtí ẹnikẹ́ni èèyàn kéèyàn yóò kó wù kó jẹ́ àní ohunkóhun yóò kó wù kó lè jẹ́ kò lè mú mi ṣiṣẹ́ níwájú rẹ̀ kò sì lè mú mi kọlù Ọlọ́run alẹ́ àní kò lè mú mi ṣubú níwájú rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ilé mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún o èyí tó bẹ́ẹ̀gì tó ga tó gbọ́pọ̀ tó bẹ́ẹ̀gì débi wípé kì yóò ṣẹ́nikẹ́ni kan èyí tí yóò lè mú mi ṣiṣẹ́ níwájú rẹ èyí tí kì yóò ṣẹ́nikẹ́ni kan tí yóò lè mú mi ṣubú níwájú rẹ èyí tí kì yóò ṣẹ́nikẹ́ni kan àní tí yóò lè mú mi kọlù wọ Ọlọ́run alààyè bàbá ilé mi mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí dídíje Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ẹnikẹ́ni yóò kó wù kó jẹ́ àní kì yóò lè gbé mi ṣubú níwájú rẹ àní kì yóò lè mú mi ṣe búburú níwájú rẹ kì yóò lè mú mi ṣiṣẹ́ àbí kò lè mú mi kọlù wọ Ọlọ́run alààyè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù àgbò tí ń sáré ju orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta á lọ nígbà keje káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí fi di iná àti àrá àti àpáta dìgbòlù iná àti àrá jónirun àti àpáta dìgbòlù nínú rẹ̀ níwájú gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú rẹ̀ àti ọ̀tá àti àwọn oníṣẹ́ gbogbo àti gbogbo agbára wọn láti gba gbogbo tí ń ṣe ìkọlù àti ire mi padà láti gba gbogbo tí ń ṣe ìpín mi àti àṣeyọrí mi padà láti mú kí gbogbo àwọn tí wọ́n jẹ mí ní gbèsè òre kí wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún mi tèlétèlé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná agbára àti iná ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún iná agbára àti ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ ó yá kún mi fún agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ kó wá sọ mí di iná àti àrá àní ajónirun nínú rẹ kó wá sọ mí di àpáta ìdìgbòlù àní nínú rẹ èyí tí irun gbogbo tí ń ṣe ègún àti májẹ̀mú rẹ gbogbo run èyí tí irun gbogbo tí ń ṣe ọ̀tá àti gbogbo agbára àti gbogbo ìṣẹ́wọ̀n àti gbogbo àwọn ẹnìgbà àwọn ènìyàn àwọn gbogbo àgbà gbogbo èyí tí a kì í rẹ́kìnní àti àkìgbò tí a kì í di lọ́wọ́ èyí tí a kì í dé lọ́nà láti ṣe òrèrè èyí tí pè tí fi gbá gbogbo ẹ̀tọ́ àti gbére mi padà fún gbogbo èyí tí ó mú kí gbogbo àwọn olóore àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ń gbèsè òrèrè àní kí wọ́n bẹ̀ ṣiṣẹ́ gbogbo ṣe fún mi tẹ̀lé Olúwa ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ là ó yá gbé wọ̀ mí ó yá kún fún ẹ̀mí mímọ́ ó yá kún fún agbára ó yá kún fún ẹ̀mí mímọ́ èyí kún fún agbára rẹ̀ èyí tí ó yẹ pé yóò mú kí gbogbo ènìyàn bẹ̀ sí ṣe àìlásìmọ̀ bá kún láti rẹ̀ mí lọ́wọ́ ó yá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi di àpáta àdìgbòlù àìnínú rẹ̀ àìní àti arajó ni ọ̀run tí n gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú rẹ̀ gbogbo ọ̀run àti ọ̀tá àti gbogbo agbára wọn ó yá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ èyí ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún oore ọ̀fẹ́ ọjọ́ karùn-ún oṣù karùn-ún ẹ pé ọwọ́ márùn-ún ẹ pé ìka márùn-ún ní bẹ́ẹ̀ ìka márùn-ún ní bẹ́ẹ̀ ó ṣe kí ni ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọjọ́ karùn-ún oṣù karùn-ún ẹ pé oore ọ̀fẹ́ dọ́bù nítorí pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ ìjọkọ̀ jimọ̀ wípé ọjọ́ lẹ́tà márùn-ún ó túmọ̀ sí oore ọ̀fẹ́ so òní jẹ́ ọjọ́ ìlọ́po méjì oore ọ̀fẹ́ ọjọ́ karùn-ún oṣù karùn-ún káwọ́ méjèèjì sókè Olúwa bí ilẹ̀ ọjọ́ karùn-ún oṣù karùn-ún ṣe mú yìí ó yá ní gbogbo ọ̀nà oore ọ̀fẹ́ rẹ fi gbé mi ga oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ dà ó yá fi gbé mi ga ayé mi tó gbọ́dọ̀ wá láti òní lọ ètò gbọ́dọ̀ dé ètò gbọ́dọ̀ wá lè mọ̀ kí mọ̀ ga kí mọ̀ tún ní ògbó bọ́ọ̀nù ògbó kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí mi lókè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá òní ọjọ́ karùn-ún oṣù karùn-ún bí ilẹ̀ ọjọ́ rì ṣe mọ́ bàbá èyí tí ń sọjọ́ karùn-ún oṣù karùn-ún
oore ọ̀fẹ́ àti àánú rẹ tó ga jùlọ ó yá fi gbé mi ró bàbá ó yá fi gbé mi ró àìlẹ́jà kókó lọ ayé mi ò tún gbọdọ̀ àkóró mọ́ àìríkọ́ bẹ̀ sí fọ́ níbi gíga ayé mi ò tún gbọdọ̀ àkóró mọ́ àìríkọ́ bẹ̀ sí fọ́ níbi gíga gbogbo tó fi ń jẹ́ ọlọ́run ni gbogbo ọ̀nà tó fi ń jẹ́ ọlọ́run ni nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ tó ga jùlọ ìjọba wà nínú ọjọ́ karùn-ún ọ̀hún oṣù karùn-ún bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ o bàbá àní oore ọ̀fẹ́ tàbí àfi gbé mi ga pátápátá àfi mú kó ní ẹ̀ pátápátá fi yí ìtayé pátápátá àìkí gbogbo ayé bẹ̀rẹ̀ sí rí mi lókè àìkí gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí mi lókè àìkí gbogbo yóò sì bẹ̀ mọ̀ wípé àìlẹ́yìn rẹ kò sọ̀rọ̀ nǹkan kan mọ́ oore ọ̀fẹ́ tàbí àfi gbé mi ga ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún Ọlọ́run oore ọ̀fẹ́ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún Ọlọ́run ọ̀fẹ́ ilẹ̀ ọjọ́ ní ti ń ṣe ọjọ́ karùn-ún oṣù karùn-ún bí ṣe mọ́ oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún Ọlọ́run ọ̀fẹ́ ó yá fi oore ọ̀fẹ́ rẹ rán àṣẹ àti agbára rẹ jáde nítorí ọ̀rọ̀ ayé mi gbogbo àwọn tí wọ́n jẹ mí ní gbèsè ohun rere tí wọ́n bẹ̀rẹ̀ sí ní san fún mi tèlétèlé gbogbo bíi tí ẹ̀tọ́ àti ìpè mi wà ó yá kó bẹ̀rẹ̀ sí dídá padà fún mi báyìí tèlétèlé àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún bàbá Ọlọ́run oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún ẹlẹ́dàá òní ọjọ́ karùn-ún oṣù karùn-ún bí ilẹ̀ ọjọ́ òní ṣe mọ́ ó yá nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ rán àṣẹ àti agbára rẹ jáde tí gbogbo agbára tó fi ń jọ́ lọ́rùn gbogbo àwọn tí wọ́n jẹ́ mi nígbèsè ohun rere ó yá kó bẹ̀rẹ̀ sí ní san fún mi tèlétèlé gbogbo àwọn tí ẹ̀tọ́ mi àti ìpè mi wà níkàwọ́ wọn àìkó bẹ̀rẹ̀ sí san fún mi tèlétèlé ó yá rán àṣẹ àti agbára rẹ jáde gbogbo tí ẹ̀tọ́ àti ìpín àti ìrèmí wà ó yá kó bẹ̀rẹ̀ sí ti dá padà fún báyìí àìkó bẹ̀rẹ̀ sí ti dá padà fún báyìí kó bẹ̀rẹ̀ sí ti dá padà fún báyìí nípò oore ọ̀fẹ́ àtàánú rẹ tó ga jùlọ. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àní bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ èyí tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù karùn-ún Ọlọ́run oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ni mo béèrè fún nítorí pé ní ti pípé mo mọ̀ pé ìpè ní tiẹ̀ mo mọ̀ pé ìyẹ mo mọ̀ pé ìdára ṣùgbọ́n oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ni mo béèrè fún rán àṣẹ àti agbára rẹ jáde gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ gbogbo tí Ọlọ́run àdá ya kí wọ́n dìde fún mi láti mọ ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà láti mọ sọ mí di níná láti mọ mú gbogbo ọ̀nà rẹ mi wá sí ìmúṣẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run oore ọ̀fẹ́ òní ọjọ́ karùn-ún oṣù karùn-ún bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ ni mo béèrè fún òun ti gbogbo agbára tó fi ń jọ́ Ọlọ́run ni òyà láìwo tiwa búburú àti àdára mi ìtòkùn mọ̀ pé mi ọ̀yẹ́ mi ò sì dára mo mọ̀ pé èèyàn búburú ni mi ṣùgbọ́n àánú àti oore ọ̀fẹ́ rẹ òyà fi rán àṣẹ àti agbára rẹ jáde báyìí gbogbo tí wọ́n Ọlọ́run àlàyé dá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ pátápátá òyà kí wọ́n bẹ̀rẹ̀ sí kó rẹ wá fún mi àti wọ́n bẹ̀rẹ̀ sì di fún ọ̀lọ́wọ́ mi láti sọ bí di ògo ńlá èyí tẹ́nikẹ́ni ò lè pa láti sọ bí di ogun ńlá èyí tẹ́nikẹ́ni ò lè dojú kọ́lé kún òbórí láti sọ bí tẹ́ni òkè tẹ́nikẹ́ni ò lè mú wà lẹ́mọ́ láti mọ mú gbogbo ọ̀ràn láti mú kí gbogbo ọ̀ràn rẹ̀ mi bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe láì ní ìnira kankan dání láti mọ mú mi wọnú ẹ̀rí rẹ̀ àti ògo àti gbígbà mi lọ Ọlọ́run oore ọ̀fẹ́ o àánú àti oore ọ̀fẹ́ àti ṣe òfẹ́ tó wà tó dúró sẹ́ni mo bèrè ọ̀yá bẹ̀rẹ̀ sí fi ṣe tèmi ní àṣepé báyìí bí ọjọ́ ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ṣe mọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí gbó ṣe tèmi ní àṣepé 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 ọ̀yá àní rán àṣẹ jáde gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ àìkọ́ bẹ̀rẹ̀ sí dìde fún ọ̀lọ́wọ́ mi láti mọ ràn mí lọ́wọ́ àì láti mọ gbé mi ró àì láti mọ gbà mí lọ́wọ́ sókè àì láti gbé mi ga láti sọ bí di ògo ńlá èyí tẹ́nikẹ́ni ò lè pa mí dáwọ́ bò àì sọ bí di ogun ńlá tẹ́nikẹ́ni ò lè dojúkọ débi kí wọ́n borí àì láti sọ bí jẹ́ni òkè tẹ́nikẹ́ni ò lè mú wálẹ̀ pápá ìtura àì láti mú gbogbo rẹ̀ ní kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ láì mú ní akẹ́kọ̀ọ́ dání kí ló ṣe wọnú ẹ̀rí rẹ̀ mi lọ. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run oore ọ̀fẹ́ ti dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi Ọlọ́run rẹ̀ ti kí ni ó ti dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ fún jẹ́ gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi nínú bí ilẹ̀ ọjọ́ karùn-ún oṣù karùn-ún ṣe mọ́ ẹ ṣí ìwé ìrántí ayọ̀ kan mi ẹ rántí mi ṣe rere ẹ bẹ̀rẹ̀ sí gbárùkù tì mí láti máa ràn mí lọ́wọ́ láti sọ mí di nílà ẹ bẹ̀rẹ̀ sí gbárùkù tì mí láti máa ràn mí lọ́wọ́ láti sọ mí di ògo ńlá tẹnikẹ́ni ò lè pa tẹnikẹ́ni ò lè bò mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbárùkù láti máa ràn mí lọ́wọ́ láti mú gbogbo ìran rere mi gbogbo wá sí ìmúṣẹ àní ẹ bẹ̀rẹ̀ sí gbárùkù láti máa ràn mí lọ́wọ́ àti tì mí lẹ́yìn pẹ̀lú láti sọ mí di ògo ńlá èyí tẹnikẹ́ni ò lè dojúkọ débi pé mo borí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Òní ọjọ́ karùn-ún oṣù karùn-ún bí ní ọjọ́ mi ṣe mọ̀ Ọlọ́run oore ọ̀fẹ́ ti dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi. Gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi, gbogbo ẹ̀yin alátìlẹyìn mi láti ṣóni wa ẹ ṣíwé ìrántí kan mi ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí láti mi ṣe rere, ẹ̀bẹ̀rẹ̀ sí gbárùkù tì mí, ẹ̀bẹ̀rẹ̀ sí rẹ̀ mí lọ́wọ́, ẹ̀bẹ̀rẹ̀ sí ṣe mí lóore, láti sọ mi di ogun ńlá èyí tí ẹnikẹ́ni ò lè dojúkọ débi kí wọ́n borí, láti sọ mi di ogun ńlá èyí tí ẹnikẹ́ni ò lè dáàbò débi kí wọ́n pa, láti sọ mi di ẹni òkè tí ò lè wálé mọ̀lẹ́lẹ́ láti mú gbogbo tí ṣe ìrọ̀rẹ́ ayọ̀ mi gbogbo wá sí ìmúṣẹ ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí gbárùkù tì mí láti rẹ̀ bọ̀. Gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi, gbogbo ẹ̀yin alátìlẹyìn mi láti bí mi láti ṣóni wá ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí gbárùkù tì mí ẹ̀yin sí ìrántí ẹ̀bẹ̀rẹ̀ sí láti mi ṣe rere àní tó gbọ́ Ọlọ́run oore ọ̀fẹ́ àti àánú àní ó ti dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí láti gẹ̀ẹ́sì bẹ̀rẹ̀ Jésù ayọ̀ mi fún mi àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ gbọ́ ni ó ní tí ọmọ bá sọ ní di òmìnira ẹ̀yin yóò di òmìnira ní tòótọ́. Ọlọ́run dá yẹn lẹ́bi, ta ló fẹ́ dá yẹn láre? Wo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin tẹ́ pera ní ọ̀tá ayọ̀lẹ́nu afogunjani ẹ̀yin ọlọ́tẹ̀ àti kọ́ nípa títí pé ilẹ̀ gbígbẹ ní ayé yé ẹ̀yà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin fi tẹ́ gbogbo yín pátá láti àkókò ìlú tẹ́ fogun ja ayé mi tẹ́ fogun ja ṣé mi tẹ́ fogun ja rere mi ẹ̀yà ẹ di òkú ẹ di òfò ẹ di ànúdànù nítorí pé oore ọ̀fẹ́ àti fi dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin adínára ayọ́lọ́dà ẹ̀yin afogunjani gbogbo ẹ̀yin tẹ́ pé ní ọ̀tá ogun ègún àti májẹ̀mú ìran àti gbogbo agbára ayé ní orúkọ Jésù Kristi ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣòfò dànù àní ẹ̀rù dànù àní ẹ̀kú dànù nítorí wípé kíni òní ọjọ́ karùn-ún oṣù karùn-ún mo tún rí ìlọ́po méjì oore ọ̀fẹ́ àti àánú ojú àti Ọlọ́run gbà àní oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run ti dá mi láre pátá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yá mo sọ̀rọ̀ àṣetẹ̀lé ọ̀yá ànídàálẹ́bí kankan kò ṣe fún mi mọ́ èyí tó bá yàgò tó máa sọ́jọ́ á di òmìnira ní tòótọ́ ọ̀yá àní ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣòfò dànù àti kọ́ nípa tí pé ilẹ̀ gbígbẹ àyín ní ayé yín ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀yin ẹ̀ka ènìyàn búburú ni àti ẹ̀yin àti gbogbo agbára yín ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí ní mú dànù ẹ̀bẹ̀rẹ̀ sí ṣòfò dànù ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù ẹ̀bẹ̀rẹ̀ sí ní dànù ẹ̀bẹ̀rẹ̀ ṣòfò dànù ẹ̀bẹ̀rẹ̀ sí ní kú dànù ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo ìwọ Ọlọ́run àánú ìwọ Ọlọ́run orí ọ̀fẹ́ nínú àánú àti orí ọ̀fẹ́ tó ga jùlọ ẹ̀yà pàtùbọ̀ sọ agbára àti àṣẹ àtìlẹ́yìn mẹ́rin kalẹ̀ tí bó so kalẹ̀ sínú ilé orí àánú rẹ orí ọ̀fẹ́ rẹ ẹ̀yà kó tó mọ fara hàn bó ṣe fara hàn nílé kí gbogbo ògbó tó pọ̀ mọ́ jẹ́ ti bó ṣe jẹ́ tirẹ̀ lọ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Ọlọ́run orí ọ̀fẹ́ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ iná ẹ̀mí mímọ́ rẹ ìwà láàyè rẹ títóbi rẹ àní ní ìlọ́po méjì gẹ́gẹ́ bá ti wà nínú ọjọ́ karùn-ún oṣù karùn-ún tí ń ṣe ìlọ́po méjì orí ọ̀fẹ́ ẹ̀yà wàá tún sọ̀kalẹ̀ sínú bó ṣe sọ̀kalẹ̀ sínú ilé lọ wàá tún fi ara rẹ kan bó ṣe fi ara rẹ kan lọ wàá tún gbà ògo ojú bó ṣe gbàgbó lọ ní ìlọ́po méjì Olúwa wàá tún yin alógo bó ṣe yin alógo wàá tún fi ohùn rẹ bá wa sọ bó ṣe bá wàá tún mú agbóhùn rẹ bó ṣe gbóhùn rẹ lọ wàá tún mú agbóhùn rẹ bó ṣe mú agbóhùn rẹ lọ wàá tún jẹ́ olùdarí alákòóso àti aláṣẹ nínú gbogbo nínú bó ṣe jẹ́ lọ àdìmọ́ tó mọ̀ jẹ́ olùdarí ayé ẹnì kọ̀ọ̀kan bó ṣe jẹ́ lọ kí gbogbo ògo sì bọ̀wọ̀ jẹ́ ti bó ṣe jẹ́ tirẹ̀ ẹ̀ fi agbára àjọ àti tóbi àti wà láàyè rẹ̀ àpamọ́ orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ gínẹ́rọ ka gbogbo ayé pátá o lọ́la orúkọ rẹ̀ ọba àwọn ọba. Bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀ tí kò lẹ́gbẹ́ o gínẹ́rọ ka gbogbo ayé pátápátá o lọ́la orúkọ rẹ̀ Olúwa àwọn olúwa. Bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀. Bàbá rere kí lérò ka gbogbo ayé lẹ́kùn síbi kan lọ́la orúkọ rẹ̀. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan ní orúkọ Jésù adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ láìsí àtúnwé àti sàn kankan mọ́. Bàbá gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ ìlànà gbórúkọ rẹ̀ ga àgbàdúrà ní orúkọ Jésù Kristu Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ sí bàbá tí ọmọ
tí ẹ̀mí mímọ́ ó gbé wa ró ó gbé wa ga ó sọ wá di ńlá ó sọ wá di gbígbòòrò àní ní ìlọ́po méjì oore ọ̀fẹ́ atúnrí gbà ní ọ̀tún tàti ní tí ó tàti wá lọ ìjọpọ̀ ní jẹ́ ọjọ́ karùn-ún oṣù karùn-ún ìlọ́po méjì oore ọ̀fẹ́ Ọlọ́run fi dá wa láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù fi dá wa láre oore ọ̀fẹ́ tí bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó fi dá wa láre ayé wò tún wálé mọ̀ ṣùgbọ́n yọ̀mọ̀ fọ̀ nínú ògo bẹ́ẹ̀ ni orí kò yé padà jíjẹ láti mọ ìyẹn lógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo.